kó o báyé ṣe rere, a ò lè gbàgbé rẹ̀ rárá. Ojú ayé rẹ̀ dára, ẹ̀yìn rẹ̀ wù yíyé ọmọ. Gbogbo àwọn ọmọ ló ṣe léde lẹ́yìn rẹ̀. Ìyá aláìlẹ́gbẹ́ máa gbọ́rùn ṣòro rẹ̀. Àwọn ọmọ ọmọ rẹ̀ ń rántí rẹ̀. Ìyá aláìlẹ́gbẹ́ máa gbọ́rùn ṣòro rẹ̀. A ó pàdé lówùrọ̀ àjíǹde. Ìyá aláìlẹ́gbẹ́ máa gbọ́rùn ṣòro rẹ̀. Òkú olówó aṣọ ọdún méje, òkú òtòṣì aṣọ oṣù mẹ́fà, òkú ọlọ́mọ ẹbí àṣeṣe túnṣe ní nínú ayé mi. Bẹ́ẹ̀ni tá a fẹ́ràn bá tilẹ̀ papòdà, ìrántí wọn kì í kúrò lọ́kàn àyà ẹni rárá o. Madam Mopelọ́lá Grace aya owó ẹ̀yẹ, òní ọjọ́ ìkejìdínlógún oṣù kẹrin ọdún 2023 ìlópọ́dún márùn-ún géré tó o ti ju wọ́n sáyé pòdì ìgbóṣe. Bá ò tilẹ̀ rí ọ sójú mọ́ o, ìrántí rẹ̀ ń bẹ lókàn àyà àwọn ọmọ rẹ̀ nígbà tó òun bẹ nínú ayé bí. Ó ṣe ìkẹ́ ọmọ bó ti tọ́, ó ṣe rere fónílé, ó sì tún hùwà tó wuyì sí gbogbo àlejò. Ó dára nílé, ó sì tún wuyì láwùjọ. Ọ̀run tó wà ìdánilójú ń bẹ kó sọ ọ́. Ẹ̀yìn tó fi sílẹ̀ kò bàjẹ́ rárá. Ọlọ́run ọba ń bójú tó àwọn ọmọ rẹ̀. Jésù Kristi tó o sìn nínú ayé o, ó ń ṣàtìlẹ́yìn fún ẹbí tó o fi sílẹ̀ lọ. Àwọn ọmọ rẹ̀ ló di ìgbéró o, wọ́n ló tún di ibẹ̀ ní ìbánjọ́ ni. Wọ́n ní kò wá síbi tá a lè dé lóríkùn mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tá a lè gbàgbé ìyá wa. Wọ́n ní lóòrèkóòrè là ń ṣe ìrántí àbíyamọ tòótọ́. Ọlọ́kọ̀ tó wà wá wáyé ó jù wúrà iyebíye lọ. Pásítọ̀ Mrs. Rachel Ajayi ó ní àbíyamọ rere mọ́ ọgọ́rùn-ún ṣọ̀run rẹ̀. Ẹ̀jìnìà Olúṣọlá owó ẹ̀yẹ ó ní ìyá mi mọ́ sùn ló fàyà Ọlọ́run tó fẹ́ ọ. Mrs. Taiwo Precious Adéwálé o, ó ní wúrà iyebíye mọ́ ọgọ́rùn-ún ṣọ̀run rẹ̀. Mr. Ìdòwú owó ẹ̀yẹ, Mrs. Ọmọláyọ̀ Esther okùn ọmọ, Mrs. Bọ́láńlé Ọláoyè, Mr. Ọládélé Sunday owó ẹ̀yẹ. Lọ́ndọ́nà gbogbo wọn ló ní ìyá aláìlẹ́gbẹ́. A ó pàdé lẹ́sẹ̀ Jésù Kristi lọ́jọ́ àjíǹde. Madam Mopelọ́lá o, ibi ó bá wà ilẹ̀ ire ni. Madam Mopelọ́lá Grace ọmọ olókè túyì aya owó ẹ̀yẹ. Ìgbèmọ̀ Èkìtì níṣẹ́ ilé àwọn bàbá rẹ̀. Ọmọ ẹkùn sun ọ̀bùrú àdì, àìkẹ́ ẹlẹ́ran mẹ́ràn rẹ̀ so. Ìtẹ́ amẹ́kùn so, ọmọ oníkòrògbó eré rìn. Àríbími ní àbọ̀ṣì nídùn, kòrògùn lérìn ní bátì àwùṣọ lọ́nà ìjàbọ̀. Ọ̀gẹ̀dẹ̀ gbóríyìn ká mìíràn ẹ̀rú. Àràmọ́ ti iye tọmọ lọ́nà ìjàbọ̀. Mẹ́bí ni wọ́n kó kiri àwọn bàbá rẹ̀. Ọmọ amégún bọ̀ kó bọ́sàn yìí nìbọn kó. Ọmọ ọlọ́sàn yìí wẹ́wẹ̀wẹ́ o, ọmọ ọlọ́sàn yìí wẹ́wẹ̀wẹ́ lọ́nà ìjàbọ̀. Ọmọ ẹlẹ́fọ́ ṣìgbìmọ̀ ọ̀bà yìí, ẹ̀fọ́ ṣọ̀bí ọ̀nìrèlé, ẹ̀fọ́ rò omi oko lọ́nà ìgbìmọ̀. Mo tún tá akọ́wọ́ kó bò ó, aya owó ẹ̀yẹ. Mo mírè jàrẹ́ nílé ọkọ rẹ̀. Ọmọ lódò ọjà ọmọ ní gorogoro, ọmọ lódò ọjà ibikè ó ṣọ̀pọ̀ sí. Àdàbàlú kò sí rí bà lérí igi lódò ọjà kan pọ̀ dẹ́wẹ́rẹ́. Ọ̀nìkọ̀mọ̀ sísàlébẹ̀ ó tó ogún ìfọ́n. Àrìmọ̀ sísàlébẹ̀ ó tó jí akọfà. Ìgbógbó kùkùkù náà mú gbógi lọ́jà odò kàdàbàlú kò sí fò lọ. Ọmọ ilé abẹ́wù tó bẹ́bí ni wọ́n kó kílé ọkọ rẹ̀. Ọmọ lẹ́sẹ̀ orí gbórí adìyẹ. Ọmọ lẹ́sìn lẹ́mí ìtafà sí. Ọkọ́lé ẹbọ méjì rẹ̀ ṣòròrò ẹ̀nà. Kọ́dà kú ilé ẹbọ mọ́sùn ẹ̀yìn rẹ̀ àárẹ̀ ní lẹ́rẹ́jà. Ọ̀kínlélá olóògùn gómìnà èrèjẹ̀lẹ́. Ọmọ akọ́lé ẹbọ méjì rẹ̀ ṣe fururu lẹ́rẹ́jà. Ọmọ aṣòro gbọ́sìfọ̀dì ayalájà. Ọmọ aṣòro kápó òkòrò igi jọ. Ogún
tóbi